Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run, gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ wa àti gbogbo ẹ̀yin olùwòran wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé, mo kí wa káàárọ̀ wípé a kú ojúmọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run, bàbá, ọmọ àti ẹ̀mí máa gbé ọ̀gá ṣe ọlọ́ba fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fi fún wa. Òṣókà mọ́ ọ̀kan lára àwọn alààyè lọ́jọ́ òní àsọ wípé ó ṣe. Ọlọ́run gbogbo àgbáyé wá bá wa sọ̀rọ̀. Ìwọ tí í ṣe ọ̀rọ̀ fi ọ̀rọ̀ rẹ yé wa. Jẹ́ kí ọ̀rọ̀ kó yé wa, jẹ́ kó sọ wá di ẹni rere níwájú rẹ lópin gbogbo ká sì jẹ́ alábùkún fún. Torí tá a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, orúkọ tèmi ni Ajínrere Matthew Olúṣọlá Babalọlá láti ilé iṣẹ́ ìránṣẹ́ ìfẹ́ Ọlọ́run sí ènìyàn gbogbo tí ó kalẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀bẹ̀ àdúrà, fún ìgbaniníyànjú, fún àmọ̀ràn àbí fún ìwàásù àbí fún ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09020601115. Ẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi Nàìjíríà, ẹ pè sórí +234 9020601115. Yóò dára fún abẹ́ àṣeṣe léyìí lórúkọ Jésù. Ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ Ọlọ́run tí a bẹ̀rẹ̀ ní àná, èyí tí àkọlé tí a bẹ̀rẹ̀ lánàá tó sọ wípé ìwàásù Jésù Kristi lórí òkè. Àwọn ìwàásù Jésù Kristi ní orí òkè. A sọ lánàá nípa ìwé ìrètí Mátíù orí 5 ẹsẹ̀ 3. Ní òní yìí, jẹ́ ká wo ìwé ìrètí Mátíù orí 5 ẹsẹ̀ 4. Àkọlé ọ̀rọ̀ wa tòní sọ wípé báwo ni o ṣe lè di ẹni ìtùnínú? Báwo ni o ṣe lè di ẹni ìtùnínú? Jásáré wo ìwé ìrètí Mátíù orí 5 yẹn ẹsẹ̀ 4. Ó sọ fún wa wípé alábùkún fún ni àwọn ẹni tí ń káàánú nítorí tí a ó tù wọ́n nínú. Báwo lo ṣe lè di ẹni ìtùnínú? Àwọn tí ń káàánú. Ǹjẹ́ ìwọ náà ń káàánú? Àwọn wo ló ń káàánú gẹ́gẹ́ bí ẹsẹ̀ ọ̀rọ̀ yìí ṣe sọ? Àwọn tó ń káàánú náà ni àwọn tó ríra wọn ní ipò tí ò yẹ. Àwọn tó ríra wọn ní ipò ẹlẹ́ṣẹ̀. Àwọn tó ríra wọn ní ipò àìtọ́nà ní iwájú Ọlọ́run. Tán sì ríra wọn ní ipò ìdọ̀tí. Tán sì wora wọn wípé báwo ni ọ̀hún ò ṣe jẹ́ pípé níwájú Olúwa. Àwọn wọ̀nyí ní ẹsẹ̀ yìí ń sọ wípé a ó tù nínú. Torí pé kí ni wọ́n ríra wọn gẹ́gẹ́ bí aláìyẹ. Wọ́n sì wò wípé báwo lọ̀hún ò ṣe di ẹni pípé níwájú Olúwa. Wọ́n wò pé báwo lọ̀hún ò ṣe di ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Irú àwọn ní báyìí Olúwa yóò tẹ́wọ́gbà wọ́n. Ìwọ náà wo ara rẹ. Irú ìgbé ayé wo lò ń gbé? Irú ọ̀rọ̀ wo lò ń sọ? Irú ọ̀rẹ́ wo ló yàn? Ìjẹ́ àwọn tó yẹ ni? Ìjẹ́ ogun tí ẹ ti gba kámú sí irú ipò tó wà? Dìde kúrò nínú àwọn ipò tí ò yẹ. Ìwọ náà wọ́n dìde di ẹni ìkáàánú ká bá lè tù ọ́ nínú Jésù. Lórúkọ Jésù yóò dára fún ọ.